ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kó ìtẹ̀síwájú ní gbogbo ọjọ́ ayé rẹ bó ṣe ń wò mí yìí, ayé rẹ kó tẹ̀síwájú, ìpín rẹ kó ráàánú gbà. Mo kí wa káàbọ̀ sí àkọ́tún ètò yìí, oore ọ̀fẹ́ fún ti tòní. Èyí ni iléeṣẹ́ móhùnmáwòrán tí a mọ̀ sí Seed of Life Television tó kalẹ̀ sí Odò Ọ̀nà ní Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti wà wá káàkiri àgbáyé, lórúkọ Jésù ìjọba ọ̀run tí à ń lépa, a ó débẹ̀, a ó sì gbàdé, a ó ní ìsinmi ayérayé. Àmín. Kókó ọ̀rọ̀ tó wà níwájú wa lénìí, òun náà ni ìdúrógbọ̀n àti àìlèṣíni nípò. Ìdúrógbọ̀n àti àìlèṣíni nípò. Steady and unmovable. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́ àgùntàn Kenaland Baptist Church. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ayérayé nínú àwọn ọ̀run agbẹ́yìnga, Ọlọ́run májẹ̀mú ayìn yín lógo, ẹ gba ọpẹ́ wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní gbogbo ìgbà tí ẹ fi ń fún wa láti máa pín nínú ọ̀rọ̀ yín. Bàbá, ẹ gba ọpẹ́ wa. Ǹjẹ́ ní wákàtí yìí mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, orísun ọ̀rọ̀ yín kó sun jáde fún wa. Olùgbọ́ àti olùsọ ọ̀rọ̀ náà, Olúwa ẹ tún ayé wa ṣe. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ń kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run Psalm 125 ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì. Nìkan náà ni ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà yìí. Eléyìí náà ni a ó sì yànnàná ní kúkúrú tí a ó sì gba àdúrà, pàápàá jùlọ fún ìdúrógbọ̀n àti àìlèṣíni ní ipò padà. Àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé ó dúró láéláé. Bí òkè ńlá ti yí Jerúsálẹ́mù ká, bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká láti ìsinsìnyí lọ àti títí láéláé. Ẹsẹ̀ wúrà wa náà ni ẹsẹ̀ àkọ́kọ́ yẹn tó ń pàkíyèsí wa sí pé àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé ó dúró láéláé. À ń sọ̀rọ̀ nípa ìdúrógbọ̀n àti àìlèṣíni nípò padà. Àkàwé ọ̀rọ̀ tí mo lè ṣe fún wa tàbí tí mo lè fi gbà wá níyànjú jùlọ lórí ọ̀rọ̀ ìdúrógbọ̀n, òun náà la lè pè ní ìdúróṣinṣin. Dídúrógbọ̀n ó ń tọ́ka sí ìfẹsẹ̀wálẹ̀, ìfìdímúlẹ̀ àti ìfia ẹni kalẹ̀. Ìdúrógbọ̀n ó ń tọ́ka sí ohun tí a lè pè ní àìní ìṣiyèméjì lórí nǹkan tí ènìyàn bá gbàgbọ́ tó ń ṣe lọ́wọ́ tàbí tó ṣeé ṣe kárí ẹni máa ṣẹ̀rùbá láti ṣí nípò padà. Ọ̀rọ̀ orin wa kan sọ pé a kì yóò ṣí mi nípò nínú ilé Ọlọ́run, bí ọ̀tá pógun gbọ̀n pẹ́gbẹ̀ta, a kì yóò ṣí mi nípò. Òtítọ́ ni ó dára kí ènìyàn kọrú orin báyìí, nítorí pé ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run fi ń dá lójú wípé a kì yóò ṣí nípò. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn la lè rí àkàwé nínú Bíbélì àti láyìíká wa tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tó sì jẹ́ wípé wọ́n dúró gbọ̀n, wọ́n dúró ṣinṣin, a ò rí wọn ṣí nípò padà. Gbọ́, kí ni nǹkan tí wọn náà là kọjá nírú àkókò yìí tó fẹ́ mú ọ kúrò níwájú Ọlọ́run? Má mà yẹsẹ̀, dúró gbọ̀n. Ṣùgbọ́n ó pè fún nǹkan kan. Kí ni nǹkan tí ó pè fún? Ìdúróṣinṣin, ìdúrógbọ̀n láì lè rí ní ṣí nípò padà. Ó pè fún ìgbẹ́kẹ̀lé. Ẹsẹ̀ wúrà wa sọ wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì. Báwo ni òkè Síónì ṣe rí? Ó ní òkè tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé ó dúró títí láé. Kí ni ohun náà tó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Kí ni ohun náà tá a lè fi bù ọ́ lójú tàbí tá a lè fi ṣú ọ lójú tá a fi wá sọ fún ọ wípé Ọlọ́run tí ò ń sìn yẹn wípé kì í ṣe ọ̀nà àbáyọ mọ́?
dúró ṣinṣin, dúró gbọ̀n. Nígbà tí ìpèníjà bá gba ọkàn mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí nǹkan bá fẹ́ dàbí ẹni wípé ó fẹ́ mú omijé lọ́wọ́, tí àwọn ọmọ nínú ilé bá ṣàkíyèsí pé dádì kí nìkan tẹ̀ ń là kọjá, ojú yìí máa ṣe bákan, wọ́n á wá bọ́ sí kọ̀rọ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọrin. Pé orin wo ni wọ́n máa ń kọ? Wọ́n á ní a ti bá Jésù rìn jìnnà, a ò ní lè padà mọ́, a ti bá Jésù rìn jìnnà o, ojú á ti wà bí a bá padà o. Kí ni nǹkan tí ó lè ṣèwọ náà tí wọ́n náà fi lè yẹsẹ̀? Ẹ jẹ́ ká lọ wo kí ni ìgbẹ́kẹ̀lé túmọ̀ sí. Ìgbẹ́kẹ̀lé túmọ̀ sí ìfọkàntán ara ẹni tàbí tán ènìyàn ní pátápátá. Ẹnìkan náà ló nílò láti gbẹ́kẹ̀lé, òun náà ni Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé túmọ̀ sí ìdánilójú ohun kan tí ọkàn ènìyàn tí kì yóò sì yẹ̀ rárá. Ìdánilójú ohun ọkàn ènìyàn tí ènìyàn fẹ́ tàbí tí ènìyàn ní ìgbàgbọ́ nínú rẹ̀ tí kò sì lè jánikulẹ̀. Mo gbàdúrà ìgbẹ́kẹ̀lé rẹ nínú Ọlọ́run látòní lọ lórúkọ Jésù kò tó já ọ kulẹ̀ mọ́. Àwọn kan tilẹ̀ gbẹ́kẹ̀lé ara wọn, àwọn kan tilẹ̀ gbẹ́kẹ̀lé àwọn ènìyàn wọn. Ẹ béèrè pé kí ni wọ́n bá bọ̀ ni? Màá ṣe fún ọ bí ìyá, wọn kì í rí ṣe. Màá dúró fún ọ bí bàbá, wọn kì í rí ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ní ayé wọn sì ti pàṣẹ yìí dojúbolẹ̀ nítorí ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní nínú èèyàn. Bíbélì sọ wípé ègbé ni fún ènìyàn tó fi ènìyàn ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Nígbà tí a bá ti fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé wa, a ò lè dúró gbọ̀n, a ò lè dúró ṣinṣin. Nípa èyí a sì lè ṣíni nípò padà. Èyí tó túmọ̀ sí wípé ìgbẹ́kẹ̀lé tó gbọ̀ngbọ̀n òun ni ó túmọ̀ sí kí èèyàn dúró gbọ̀n, ẹsẹ̀ rẹ̀ kì yóò sì yẹ̀. Mo pàdé arákùnrin kan ní pápákọ̀ òfurufú ní ọjọ́ kan, àwa jọ ń sọ̀rọ̀. Ó wá sọ fún mi pé òun ò mọ tó máa ń gbé èèyàn wálé, ṣùgbọ́n ohun tó kàn dáhùn lójú náà ni wípé ọkàn òun máa ń balẹ̀ tó ń bá wà nílẹ̀ bàbá òun ju kóun wà ní ilẹ̀ òkèèrè lọ. Ó gbọ́ ohun tí ènìyàn sọ ni. Ó túmọ̀ sí pé bí ènìyàn bá jẹ́ ọmọ Ọlọ́run tí kìí ṣe ọmọ àlè tó jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run tòótọ́, kò yẹ kí ohun kankan, kò yẹ kí afẹ́fẹ́ àbí ìjì tó ń jà nírú àkókò yìí ó gbé ọ kúrò níwájú Ọlọ́run. Gbọ́ òyìnbó àkórí ọ̀rọ̀ yìí sọ wípé steady and unmovable. Ìyẹn ni wípé bí ènìyàn bá dúró bó ṣe yẹ kó dúró, bí ènìyàn bá dúró bó ṣe yẹ kó dúró, a kì yóò ṣí nípò padà. Àwọn kan gbẹ́kẹ̀lé ẹṣin wọn, ó já wọn kulẹ̀. Ó rí Gòláyátì tó kọjú Dáfídì pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tó ní, ṣùgbọ́n a ṣí nípò padà. Ayé ẹsẹ̀ rẹ̀, ó gbọ́n tí Dáfídì sọ ni, ó gé orí rẹ̀, ó ní èmi ó sì fi orí rẹ̀, òun sì fún ẹyẹ ojú ọ̀run. Ìyẹn ni pé bí ènìyàn bá dúró tí ò bá dúró dáadáa, ọ̀tá yóò yọ̀, yóò sì yẹsẹ̀, yóò sì ṣubú. Àwọn kan ti gbẹ́kẹ̀lé àwọn babaláwo wọn tó sì ti já wọn kulẹ̀. Ìyẹn ni pé kò sí nǹkan kan tí èèyàn lè dúró lé lórí tó ju ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run lọ. Ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run nìkan ló lè mú kí ènìyàn kó dúró láìsí ní ìjákulẹ̀. Kí ni ìwọ náà dúró lé lórí? Kí ni ìwọ náà dúgbòn lé lórí? Àpáta ayérayé, òun ni ibi ìsádi wa, òun ni àwa gbẹ́kẹ̀lé. Ó ní ọ̀rọ̀ orin wa yẹn sọ pé mo dúró lé Kristi àpáta ayérayé, ilẹ̀ mìíràn ìyanrìn ni. Èyí tó túmọ̀ sí wípé ènìyàn lè ṣubú bí ò bá ti ní ìgbẹ́kẹ̀lé tàbí kó dúró lórí Kristi àpáta ayérayé. Àkókò ìyẹ̀wò òun ni àwa yìí. Àkókò àmẹ̀wò àyẹ̀wò àwa onígbàgbọ́ òun ni à ń là kọjá lórílẹ̀‐èdè yìí àti káàkiri àgbáyé. Ṣé àwa ṣí wa nípò ni? Ọmọ Ọlọ́run tòótọ́, onígbàgbọ́ tòótọ́, ǹjẹ́ ìpèníjà àti ìkòjú tí à ń rí nínú ìjì tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ yìí, ṣé òun ní ṣí wa nípò? Kí ni yóò yà wá? Paul ń béèrè kúrò nínú ìfẹ́ rẹ̀. Bí ènìyàn bá ti yẹ kúrò nínú ìfẹ́ rẹ̀, ó túmọ̀ sí pé ó dúró kò dúró déédéé. Ó túmọ̀ sí pé ó dúró kò dúró dáradára, kò dúró gbọ̀n, a sì ti ṣí nípò. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní ìfẹ́ wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní.
nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? sí aago 6 àràárọ̀ ní ilé iṣẹ́ ìmáwòrán èrè ńlá sì wà fún onígbàgbọ́ láti dúró ṣinṣin ní àkókò àyẹ̀wò àti ní àkókò ìléwò. Pẹ̀lú ìgbẹ́kẹ̀lé rẹ nínú Ọlọ́run, èrè ìgbẹ́kẹ̀lé ń bẹ. Ó sì dájú wípé níwọ̀n ìgbà tí wọn náà bá dúró tó bá ti wẹ̀yìn wò, wà á dé ibi tí ò ń lọ. Ẹ̀rí bí ènìyàn 2 mẹ́ta bá tò sójú kan tí wọ́n bá ń dúró tàbí tí wọ́n bá ń ṣe match pass, ẹni tí wọ́n bá pàṣẹ fún pé kó match forward ni ó tẹ̀síwájú, ẹni tí wọ́n bá ní kó dúró lójú kan kò ní ibi kankan tí yóò lọ. Ìgbẹ́kẹ̀lé rẹ nínú Ọlọ́run nìkan ló lè mú kí o dúró gbọ̀n láì ní ìṣípòpadà nínú ìpèníjà rẹ, nínú ìkójú rẹ, nínú ìdojúkọ nínú okòwò rẹ, nínú ìdojúkọ ní ẹnu iṣẹ́ rẹ. Òkè àwọn kan gbé ọ lẹ́sẹ̀, ó wá dàbí ẹni pé ìjì yẹn máa gbé ọ lọ. Èmi ò kárí nínú Bíbélì bóyá ẹnìkan bóyá ìjì kojú rẹ tó sì dúró ti Ọlọ́run tí ìjì yẹn gbé lọ rí. Níwọ̀n ìgbà tí wọn náà dúró ti Ọlọ́run, tí wọ́n ń gbà ọ nímọ̀ràn pé kó o ká lọ tó o sì tẹ̀lé wọn, tó o dúró tó o dẹ̀ pinnu láti dúró ti Ọlọ́run, lórúkọ Jésù ìgbàgbọ́ rẹ nínú Ọlọ́run ó mú ọ láradá. Ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristi Olúwa wa láti wákàtí yìí lọ kò ní já ọ kulẹ̀. Dúró tì àwọn tí ó dúró tì wọn kò ń gba èrè tìjú. Àwọn tó wà ní ìhà tirẹ̀ ojú kì í tì wọ́n, ojú kò sì ní tì ìwọ náà. Ní ẹsẹ̀ ìkẹrin tí a kà ẹ́, ọ̀rọ̀ Ọlọ́run tí a kà ẹ́, ó ní Olúwa ṣe rere fún àwọn ẹni rere àti fún àwọn tí àyà wọn dúró ṣinṣin. Ìyẹn ni wípé ohun tó nílò ni láti dúró láì yẹsẹ̀. Èrè ńlá sì ni fún ọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ káàkiri, ó ní èrò mi fún yín, èrò àlàáfíà ni. Ìyẹn ni wípé èrò Ọlọ́run fún ọ, èrò tó dára ni. Ó túmọ̀ sí pé ní àárọ̀ yìí ní ìní ìṣípòpadà kó ní àkókò láti rí wípé ó ṣe turn around fún ìdúró rẹ kí ìjì tó ń jà lọ́wọ́lọ́wọ́ yìí kó má bàa jà ọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run Ísírẹ́lì á gbé ọ̀gá, a yìn ọ́ lógo fún ọ̀rọ̀ tí ó tọ̀ wá wálé ní gba ọpẹ́ wa. A ti gbọ́, ọkàn wa gbọgbẹ́ láti dúró ṣinṣin, láti tẹ̀síwájú, láti máa dàgbà sókè lẹ́mẹ̀lára. Olúwa ràn wá lọ́wọ́. Okun tí a nílò níwò àkókò Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Mo gbàdúrà fún ẹnìkan, ẹni tó ń gbé ọ lẹ́sẹ̀ lẹ́nu iṣẹ́ yẹn, tó fẹ́ dàbí ẹni wípé o ti ẹ̀fẹ̀ bínú láti resign kúrò ńbẹ̀. Lónìí ó yá kó sọ agbára rẹ̀ nù, kó lọ borí, kó ní ẹ̀rí. Ó ti rí bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí wa lọ́dẹ̀dẹ̀ aláyọ̀ yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Owó ò ní wọ́n yín. Ẹ máa tẹ̀síwájú láti máa wo ètò yìí, ẹ máa pín. A ó máa retí kí ni èròǹgbà yín. Ẹ má gbàgbé fún àǹfààní àwọn tó ń darapọ̀ mọ́ wa láti rí i pé ẹ tẹ àmì pupa tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán tí ẹ ń wò yìí, eléyìí ni àmì subscribe. Ẹ bá wa wò àmì aago yẹn náà, ẹ tẹ̀ ní gbogbo ìgbà. Lákọ̀tún ní ètò yìí ó máa wá sí ọ̀nà yín. Ẹ pàdé àwọn akẹgbẹ́ mi ní ọ̀la. Nígbà tó bá tó àkókò, ẹ ó pàdé èmi náà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Bí Olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ó tún jọ pàdé láyọ̀. Ẹ ṣé, àdúpẹ́ o.